ẹ̀mí ìlú Ìlọrin bàbá wa olówó ẹnìkan kan ló lọ àfáà wa tọkọ wa ń ké àbí ọkọ wa ń ké tó lórí òdodo kì í ṣẹgbẹ́ Ọọ̀ni Ifẹ̀ torí Ọlọ́run la fi tẹ̀ láwọn Ọlọ́run ní àgbọ́dọ̀ tẹ̀lé Ọọ̀ni àyẹ́pẹ́rẹ́ Ọọ̀ni akáni pé wọ́n ti ẹlẹ́nìkan gbé fọ́tò mi tí bandage wà ń bẹ̀ ó lo AI bí ó sì rí fún tọ́nù tí ò ní pọ́sẹ̀ kan sí sin ní pọ́sẹ̀ kan sí sin tabbat yada abi lahabin wa tabba ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab wa imra'atuhu hammalatal hatab fi jidiha hablum min masad kò tó wá ní gbérí mọ́ tó wọ́n tó gbérí mọ́ torí ó fi dẹ́rù bá àwọn èèyàn kan òṣèlú àgbà tó sàrọ̀ òun ní ojú ẹ̀rọ pé lọ́yà ọ̀rẹ́ wa kan lọ́kàn àpò mi gbà ṣé mi ò rí nǹkan báyìí kódà ẹ má bàa rojọ́ sáfilẹ̀ Ọlọ́run wọn dàṣẹ rẹ̀ àfihàn ó fi bandage sí ara rẹ̀ lójú yóò sì rí tó rò yóò ṣẹlẹ̀ sí ó ní tó gbé mò ń bú Ọọ̀ni sórí orí yín dàrú ni ẹ wá sọ pé Ọọ̀ni jẹ́ bí ọba tèmi a'udhu billahi minash shaitani rajim ọjọ́ ọba ọ̀dọ̀ ara rẹ̀ ń ò gbúná mo ní kì í sọ bá mi tí bá sọ pé ọba mi ni Ọọ̀ni olórí mi mo ti di kèfèrí nù mo ti kó wájú mo ti kọ̀yìn sọ́lọ́run Ọọ̀ni olórí àwọn tí a jọ gbàgbọ́ olúwo lọba tí a mọ́dámọ̀ tó lúwo bá sì ń bẹ lórí Islam Emir Ìlọrin Emir Kano gbogbo Emir Pátá tí ọba ṣẹbọ àwọn olórí wánú Islam nù àwọn àfáà wa kódà tèmọ àwọn àfáà wa Lágége Adábí Mahadul Arabi Islahudeen tí ó jẹ́ ibi táwa ti jáde gbogbo àwọn àfáà wa ń ṣẹgbẹ́ gbogbo àwọn tẹ̀ ń wí tẹ́bá ní wọ́n tóbi lọ́dọ̀ tí ẹni sọ fáwọn àfáà tí ẹ ò tóbi lọ́dọ̀ yín bó ni wọ́n sì tóbi lọ́dọ̀ yín sẹ́yìn mọ̀ tí a ń pè láàfáà ní ẹ̀kọ́ mélòó lẹ́ní tá ń bá yín sọ̀rọ̀ láti sánmà. wọ́n ní àwọn àfáà wo tóbi tó bá lọ bá àwọn tóbi àwọn rẹ̀ ní gbogbo ti rí táǹkọ̀ lẹ́kọ̀ọ́ owó tó fọ́nú bí kí tí ọmọ primary school bá lọ́wọ́ ọ̀dà professor ọmọ kan ní ìdíkẹ́ ọmọ ìbànújẹ́ ẹ̀kọ́ mélòó ló tì ní ọmọ primary school wọ́n lọ́wọ́ ọ̀dà professor ọmọ ẹ wá ń ní ẹ̀mọ̀ bàjá ẹ̀mọ̀ ibi tó wà ní ọ̀nà ẹ̀jìn irú wọn lẹ́nu tí wọ́n lẹ́nu sọ pé ta lànà bíi kí lọ́ba tún wí kí ni ń bẹ lórí rẹ̀ èyí tẹ́ ń gbé káàkiri gẹ́gẹ́ ní bẹ lórí wọn gbogbo àwọn afá yín tẹ̀ máa dákọ̀ àwọn òrìṣà yín tẹ̀ máa dákọ̀ gbogbo àwọn kí ni wọ́n fi ròyìn wọn tó bá yẹ̀ nífá tí wọ́n máa sọ pé knowledge ni torí ifá yẹn ló ti wà láàfin Olúwòrí tí ifá tí wọ́n kì ifá dá láìláì lọ́nà mọ̀ wọ́n sì kí ọ̀rọ̀ ifá kan tó jẹ mọ́ láìláì lọ́nà orí ifá gbọ́n díẹ̀ tiẹ̀ ìyẹn lọ́wọ́ pé àwọn tó bá mọ fá gangan wọn kì í ṣẹbọ wọn yìí sì forúbalẹ̀ fóòsà wọ́n yìí sì pé ifá gan lẹ́bọ wọ́n sọ pé ọ̀run mélòó sọ pé kí wọ́n máa sin òun ìmọ̀ ní ifá àwọn kan ní gọ́ọ̀gù Yorùbá ó kéré sí gọ́ọ̀gù Yorùbá tó ní pé gọ́ọ̀gù Yorùbá bá nífá orí Yorùbá ti dàrú níyẹn ó kéré sí kọjá ọpọlọ Yorùbá o nígbà tí èkó ṣe irú gọ́ọ̀gù tẹ wá fi ifá wé gọ́ọ̀gù Yorùbá sórí Yorùbá dàrú ní káyà máa yá gọ́ọ̀gù èbó lò ọ̀sẹ̀ ju ká wá pe ifá ní gọ́ọ̀gù tí a lọ torí tá a bá lọ competition lágbàáyé ká wá ní àwọn èbó gbogbo fi gọ́ọ̀gù lẹ̀ wọ́n fi GTV lẹ̀ wọ́n fi igbá lẹ̀ wọ́n fi àwò lẹ̀ àwọn wa mú àwọn fi ifá lẹ̀ wọ́n rà yá wèrè rí ifá bí igbó ifó sínú ogun wa àmọ́ ó lè jó ogun àwọn tó bá yé ṣùgbọ́n bí ifá ṣe wá wà wọn ó tún wá dáa ju gbogbo àwọn òṣàtẹ́ ẹ̀ máa sọ fún wa lọ ifá ìṣẹ́gbé ògùn lákàáyé torí ifá is a knowledge kì í ṣe ẹgbẹ́ Ṣàngó àwọn tí wọ́n máa ń lo fá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbú Islam àwọn náà wọ́n kí fún àwọn tán kékeré di mọ̀ pé wọ́n tó fá wọn dá láti ní Muhammadu Lamiye ń bọ̀ tó láti dé ẹ̀sìn àwọn olálù àlàní ọmọ ṣe fílẹ̀ ìjọ ọmọ sí ifá gan mọ̀ pé Islam dá akẹ́kọ̀ọ́ ni ifá gangan lò láàtọ́ bá mọ fáyà àtọ̀ sáwọn òpònú tó ń da gbogbo ẹ̀ mọ́ra wọn o síbẹ̀ ifá jìnnà sí kẹwàá sọ pé gbèsè bí Al-Kùránì àbá díìsì
aláàrin gan tá a máa ń wí gan tẹ́ ẹ bá gbé fásì lẹ́gbẹ̀ẹ́ ọ̀dà ìgbẹ́ nígbà tí ẹ bá gbé ìgbẹ́sẹ̀gbẹ́ kóòkì àwọn tí ẹ máa ń mú kóòkì torí àwọn ọ̀tọ̀ náà ló ní kóòkì wọ́n gbé ọ̀gẹ̀dẹ̀ ilé wọn á gbé gbẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ náà yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀dá lásán ní fá ẹ̀dá lẹ́nu ẹ̀rọ nílà ọlọ́run ní ó sọ̀rọ̀ ànábì gan bẹ́ẹ̀ rí wọn yéé sọ̀fẹ̀ inú ara ẹ̀ tọ́lọ́mbá ní ó sọ ní ó sọ tọ́lá sọ pé nǹkan àdéhìsì mi sí ọlọ́run tó sọ́nà ọlọ́run ẹ̀tọ́ sáà Kùránì ta kan pọ̀ ọ̀rọ̀ náà ni kò sí ìjìyà sí. Ifá ló tún sánú ẹbọ wọn tí wọ́n ń ṣe tí èyàn ti lè sọ pé ẹja gbọ́ tó fẹ́ wí torí lẹ́kọ̀ọ́ kan máa jánà pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlùwàlá olóògbò fáwọn aráàlú wípé ọmọ ọba kan ó gba Islam ó bí ọmọ kan kankan yóò mọ̀ sí Islam ó fi lọ́rùn lẹ̀. ara mi eré àtàwọn sọ pé ọ̀sán díẹ̀ nínú gbogbo lákàáyé lè rí àbí àwọn ọlọ́bàdé ni àbáwọn eléré gbódé àwọn olè rí nǹkan bá tọ́lá wọn kò bí ẹ̀yẹ wo Ṣàngó ní ìsìn wọn fi ṣépè ní Ṣàngó ọ̀pọ̀ ògbónláka yóò pọ̀ yóò dá mọ́tò nù yóò dá kíní nù wọn láti tí ọba sínrin níbi ká tó bá ń gbòòlù kú àbí tó bá ń lù wọn láka yóò bá yé rẹ jẹ ni èyí sọ pé mọ́mọ́ ló bá yé yẹ jẹ wíwá bí àwọn ọmọ rẹ ẹ̀ka Àbákírì yóò bá yé rẹ jẹ ṣé ó bá làkẹ́yìn ẹ̀rọ tó ṣe kàbáàkì Muhammad ayé rẹ̀ jẹ́ mú àwọn ní agbo tí agbo àánú ẹ̀dá ni àánú ẹ̀dá ìtọ́sọ́nà ẹ̀dá. ọmọ ìyá red line Islam wọ́n bu tó bá bu àbọ̀ wọ́n bàjá wọ́n gbogbo tí nítorí àjùbẹ̀ǹdẹ̀ ẹ̀yìn tó máa ń sọ̀rọ̀ kan pé ṣé kí ló dé tọ́nà ọmọ ògbìjà rẹ̀ àbúṣubí láì náà ṣe tọ́nà rẹ̀ táwa wà láyé àwọn ògbìjà ọlọ́run àwa lọmọ ogun ẹ̀ àwa lọmọ ogun Islam àwọn gbìjà Islam má fọ ẹnu bá Muhammad àwa ni ọmọlẹ́yìn ẹ̀ àìsọmọàlè nítorí tàbí jẹ́ mùsùlùmí ní kálíwá rẹpísẹ́ǹtì ọlọ́run lórí ayé wa ní ká má gbìjà ọlọ́run àgbìjà ọlọ́run àwa ò gbìjà ọlọ́run òun làwa ń tẹ̀lé òun lọ bá ti àwọn ló dá wa òun ló ní wa òun ló ní gbogbo nǹkan tí ń bẹ lórí ayé ìwọ kèfèrí gan ló ní ọ òun lọ sí ọkùn bó ṣe wà láfẹ́ pa ọ́rẹ́ wọn ní gbúrò rẹ̀ red line abẹ́rẹ́ làwọn afá wa náà. ọmọ ìyá àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀rí pé àwọn ọ̀pọ̀ sórí social media sọ̀rọ̀ torí pé afẹ́kẹ́ ìmọ̀ yìí pé kì í sàwọn là ń kọ́ àwọn èèyàn náà ní làákàyè kí wọ́n gbé ọlọ́pàá dìde kán ní wọ́n lọ rè mú arákùnrin tí wọ́n sọ̀sọ̀kúsọ nìbàdàn orúkọ tó ní ta ni ọlọ́run ẹ̀gbọ́n lórí burúkú ẹ̀dá ní máa takọ lọ́run àti bó ṣe láyà tó bó ṣe rògbò láyà tó àti ó lè máa sáfọ́ ọlọ́pàá lásán wọ́n ṣe ń pò wọ́n lẹ̀ olówó ọlọ́wọ́ àti ò ní kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá lọ́lọ́ kan rẹ̀ ọba tí wọ́n bá ti ní kí ni ọ̀wọ́ abáyálé ọlọ́pàá ni àbígbá ni òun máa kun èmi ni ìdájọ́ tó bá ní àásùnbẹ̀ o lórí àásùnbẹ̀ ọlọ́run ìsábà pé ká súnbẹ̀ o wọ́n wá jẹ́ ní wọ́n àásùnbẹ̀ tẹ́lẹ̀ bá ti rí nǹkan tó le kódà gbogbo àti mo ní ásídẹ́ǹtì kódà kí n máa bleed ní máa sùn ni tí nǹkan bá ti le báyìí ara tèmi máa balẹ̀ ní ọpọlọ mi ó ṣẹ̀tú ara mi ó balẹ̀ ní kàfóró gbé ni nǹkan èdùn mi torí wọ́n mọ̀ pé ọba tó ṣe ìbò bẹ́ẹ̀ lọ́rùn ó lóun tó lè ṣe tí ó ṣe kíni tí ó ní ìyànlá fàyínà máa lò ó sírì àti ìbá mọ́ náà lókù wọ́n wá ṣe tó nira ọ̀ tọ́ka tí pé ìṣọ́nà nígbà tó ṣe tó dá ń kọ́ kí lọ bá pè òun ló yé kí lóde tó fi dá a lọ́tẹ̀ yìí kí lóde tí ò fi dá a òun náà ló tó yé a máa gbà fún ní gbogbo ẹ̀ ni a máa ṣe òṣàtẹ́yìn gbé káàkiri tẹ́ẹ̀jọ́ nílà ká ìpapọ̀ náà ní irú ọlọ́run tí a ọba alágbára lórí gbogbo nǹkan ọba tó tóbi kọjá kí ọmọ pọ́ ẹ̀sán rẹ̀ wọ́n ti ṣe kátà àwọn gbà fún ni wọ́n ní tọ́lọ́run ṣe ọ̀dá ẹnu rẹ̀ lọ́wọ́ àgbà ó lè sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ pé mo ṣe tí ọ̀dá yìí àgbà náà ni tó bá dé pẹ̀lú dáadáa oyè tó bá tó dé pẹ̀lú dàmí náà oyè ọpọlọ mélòó ń bẹ lórí wa kí ni a sọ́lọ́run láti máa chẹ́ẹ̀kì iṣẹ́ rẹ̀ àwọn èèyàn gbọ́ gan o ẹ̀yin oní ìlú ẹ̀sìn nígbà tí wí fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀
bá a ṣe wà ní lọ́rùn níbi oní Yorùbá nation náà nù tá a lè fún yín nípè tàbátí àdàlà ké fún yín bí ọ̀rọ̀ bí wọ́n náà lè ń bá káàkiri ń gbà náà ẹ̀ka ń parọ́ fáwọn èèyàn mislead àwọn èèyàn àdàlọ́pẹ́ ṣubú ẹ̀sìn ṣubú ìyẹn ṣe lọ ẹ tó wá bẹ̀rẹ̀ ìwọ ẹ̀sìn náà ẹ tó ti ṣubú èyí náà àti sọ ń bẹ̀rẹ̀ náà pé èyí ló ṣubú torí ẹ̀ ní ìdarí gidi ẹ̀ sì ní point tá a fẹ́ tẹ̀lé ìkankan ni pé kí mùsùlùmí ọmọ yìí pé àyè fi ìfọ̀kànbalẹ̀ security ààbò ara wa àyè fi lékè fèrè lọ́wọ́ tó bá di kànáńgídá pa wá ní the security gọ́ọ̀mẹ̀ntì ò lè provide àbí ẹnu wọn àbá tí gọ́ọ̀mẹ̀ntì provide ò tí ì tó àwa ní the security àyà secure ara wa tó bá wù yín ẹ fi yín sábẹ́ ara wa àbí ẹ máa secure ara yín àti pọ̀ kọjá ká nídìí àti sọ yín tẹ bá ní á sọ yín tá a bá lágbára rẹ̀ á sọ èyí náà mọ́ mùsùlùmí tá a fẹ́ sí kíni tá a fẹ́ sọ ọ̀sán ká má ní security pàápàá ń lu àjùkọ́ àjẹpẹ́ ilẹ̀ jáde wa lẹ́sọ̀ pẹ́ sọ wà lọ kí ni ń bẹ lórí yìí tẹ̀ sọ wa. àwọn tí à ń ká mọ́ ibi ẹ ti ń lọ fọ́sọ̀gbó ṣọ́ọ̀bù àwọn tá à ń mú lóru pé wọ́n wá rọ́ọ̀bù ní ó lé àwọn gbọ́mọgbọ́mọ kí ni ẹ mú tẹ́yìn òmù tẹ́gbà insecurity gbogbo gbọ́dọ̀ tí wọ́n máa mú gbogbo ìranù tí wọ́n máa mú oògùn tí wọ́n máa ṣe èwo ní bẹ́ẹ̀ kí yàtọ̀ láàrin yín àti wọn tẹ́ẹ̀bí ní ẹ̀yìn ní security bẹ́ẹ̀ kọ́ bá jẹ́ security láyé yìí kò ní ṣẹbọ tọ́lọ́ fẹ́ fún àwọn èèyàn ní fọkànbalẹ̀ ni ó ní ṣẹbọ àṣìṣe lẹ́bọ ẹbọ ló ní oògùn owó tí wọ́n di orí èèyàn tí wọ́n lọ fi ṣe ẹbọ ló ní odidi èèyàn gan-an tí wọ́n gbé pamọ́ nu kọ́ńbọ́ọ̀dù wọ́n gbé kálẹ̀ lórí ẹbọ ni bá pèsè àwọn kìnìún ìtàn lè kí bíbélì sí kọ́pọ̀ owó àbí yọ̀pọ̀ owó ẹsẹ̀ ìwúlẹ̀ kì í sínú bẹ́ẹ̀ sì lè ké Kùránì sí kọ́pọ̀ owó ọ̀fọ̀ yín náà ni wọ́n sì kíni ni wọ́n kè sí ẹlẹ́ni èṣù láàlú onílé oríta ẹ̀yin lẹ́ni ní àlùwò ẹ̀yin lẹ́ni òkájọ́ tó wá fi gbá àyẹ̀ báyìí ó tọ̀ ọ́ yarọ ni kò sí tíra kankan tó lè gbá àyẹ̀ tí ó yarọ ẹ̀yin mùsùlùmí alẹ́ rí náfìlà kan bẹ́ẹ̀ lè yàn àbí tíra kan bẹ tọ́jẹ́ èyí tí wọ́n máa láwọn àfáà ní ara ẹ̀bọ̀ yìí ni wọ́n ti mú ẹnu gẹ́gẹ́ táwa lè ṣe ni pé káfọ́ ẹ̀ lọ́lọ́run lọ sẹ̀rí ààrẹ sì dáa ju ìta àdá látọwọ́ ara wa lọ nígbà tí wọ́n bá wa jà tẹ́ bá sáàkù àwọn òní òkun orú tẹ̀ sáàtà àṣàṣì àwọn tó máa kọlù yìí táwọn ọmọ ọmọ lẹ́yìn bá rí wọn gan tí wọ́n bá jóná àjẹ́ pé wọ́n ti fẹsẹ̀ fẹ́ àwọn tí ń gáìdì àwa àwọn ẹ̀mí tí ń gáìdì àwa tí wọ́n kọjá arú àwa tẹ́yìn rí yìí wọ́n ṣe ẹgbẹ́ gbogbo inú ọmọlẹ̀ tó bá rí ọ wà gbogbo àlùyàn tó bá rí ọ wà gbogbo agbára tẹ́ bá rí kẹ́ ẹgbẹ́ káàkiri tí ń sọ àwa direct látọ̀dọ̀ Ọlọ́run ló ti wà àwa gbọ́n ní control lé lórí kò sí ìgbẹ́ka tá a lè kà nù kéwú tó yà sọ pé wọ́n kéré ti mọ̀lẹ́kà fún wa ẹ má wí bẹ́ẹ̀ ó ń ta pọ̀tòpọ̀tò náà kàn fẹ́ nu ara rẹ̀ ṣeré ni mọ̀lẹ́kà owó ẹnìkan pé náà lọ wá Ọlọ́run tá a bá rọ́ Ọlọ́run sìn ó lè fi mọ̀lẹ́kà ràn án lọ báyìí ti jíṣẹ́ tán Ọlọ́run náà ló tún lọ jábọ̀ fún kì í sì wọ́n ní ọ jábọ̀ fún òun mọ̀lẹ́kà tó lọ́wọ́ Ọlọ́run pàṣẹ fún òfin inú ilé ọ̀ràn ṣẹ àlìjànnú nínú ọkàn ládàá pé ni ọkàn tá ààrẹ ló ń pè mọ̀lẹ́kà ẹnìkan kan ò ní agbára lórí mọ̀lẹ́ká kò sí àfáà náà kò sí ànábì náà kò sí wòlíì náà tí ó kọ̀ǹtró mọ̀lẹ́ká kí a bá ti bá bá nìkan ẹ̀dá Ọlọ́run ó kọ̀ǹtró orí kankan wọn á ní mọ̀lẹ́ká ní àlìjànnú ní kọ̀ǹtró. sọ́yà ìmọ̀ náà wọn bí dá kọ́kọ́ tó orí mọ̀lẹ́ká àwọn àlìjànnú ní kọ̀ǹtró àṣì Ọlọ́run ló sì fi kọ̀ǹtró. àwọn mọ̀lẹ́ká àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ń bọ́ lọ́wọ́ òṣìṣẹ́ ni àlàgbọ́n ní ìlú ní ìṣẹ́gbẹ́ wa ìtọ́lọ́run bá ní wọ́n ṣe fún wa ní wọ́n ṣe fún wa tá a bá ti tẹ̀lé àṣẹ Ọlọ́run tí Ọlọ́run bá ti dùn sí a yóò ràn màlẹ́kà fún tó bá jẹ mọ́ wọn. màlẹ́kà wa bá Ibrahim nígbà wọn fẹ́ jù ní ọ̀nà láwọn ẹlẹ́bọ màlẹ́kà Jibril wá bá Ọlọ́run ló ṣe hàn nígbà màlẹ́kà Jibril wá dọ́dọ̀ rẹ ó ní ìwọ Ibrahim alaka hajatun fa akidiha lak ìrẹ́ Ibrahim Ọlọ́run lọ́rọ̀ mi sí ọ so oníbùkátà kan kí n bọ̀ gbọ́ so ní ìdílé mi kí ni Ibrahim ní amma indaka fala amma inda Allahi bala tó ìpẹ́rẹ̀ lọ́wọ́ rẹ ni gbàgbé ẹ̀wọ̀n nídìí àwọn kápẹ́ ọlọ́run ní kí wá ọlọ́mílẹ̀
ẹwà kìdá ẹwà ìmọ̀ni ó ní wọn lè ta Jibrilu wọn ò ní ìdí ẹ̀ mo ní ká Jibrilu wá rìpọ́t sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ìtẹ́rù rẹ̀ wọ́n gbé Ọlọ́run ní filẹ̀ ọ̀rẹ́ mi ni Ọlọ́run wà kún iná yá náàrù àwọn Ọlọ́run wá pàṣẹ yí pé ìwọ náà kuni bardan wa salaman ala Ibrahima ìwọ náà ọmọ jóyàn ni àmọ́ lónìí ọ̀gbọ̀rọ̀ jóyàn ọmọ níyàn lánàá àmọ́ lónìí àlàáfíà ní kọjá fún Ibrahim iná Ọlọ́run ṣẹ̀ṣà rẹ̀ pé ìwọ náà tí wọ́n dá tẹ́fẹ́ ju Ibrahim sí níjọ́ tí Ọlọ́run sọ pé kú ní ìbáradà ìwọ náà di tútù gbogbo náà tí ń bẹ lórí ayé ló kú àgbàdo náà tó wá ṣẹ̀ṣà rẹ̀ pé wa salamun ala Ibrahim kó di àlàáfíà fún gbọ́dọ̀ ju Ibrahim wọ́n ju Ibrahim sínú iná bó ṣe pọ̀ tó kò ju Ibrahim tí náà fi jó tàtẹ̀dẹ́rú tí Ibrahim tó wá dìde nù rẹ̀ tí ń ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar kankan ojú ọlọ́láwà náà ní kọ́ ọmọ ẹjú nǹkan àmà lónìí ọgbọ́dọ̀ ju Ibrahim ìgbàtọ́ náà tó wá dákọ̀ Ibrahim nínú iná ayé ìkú tó wá tàn tọ́lẹ́bùn bá ọkọ̀ gbogbo ọ ní Ọlọ́run bá rí ẹni Ọlọ́run bá gba tiẹ̀ gbogbo ayé ni ó sì kíni ni ó gba tiẹ̀ gbogbo nǹkan tó dé láàrin ni ó sì kíni ni ó gba tiẹ̀ Ọlọ́run ó sì rọ̀ fún àmì báwo ní oògùn àwọn èsì ìdí tí àìsí ìrántù ó sì sí kankan náà kó sí ẹ lọ sọ fún àwọn ọmọ lẹ́yìn àti tí bẹ́ẹ̀lì Ifẹ̀ àti bẹ́ẹ̀lì ibòmí àti bẹ́ẹ̀lì ogbú àti bẹ́ẹ̀lì odò ẹ sọ fún ọkọ wọn pàdé wà tá a bá ti rí àlọ́ ọkọ wọn gbọ́dọ̀ fẹsẹ̀ fẹ́ àfi tá a bá ti gbàgbé àsìká tá a bá ti gbàgbé ọ̀rẹ́ tí Ọlọ́run ló kù. òṣìṣẹ́ kẹta gbọ́dọ̀ lè kéésì ara wà làwọn bá rí ẹ̀gọ́ ní ẹ mọ̀ pé níta ń ṣe fún yín wọn pẹ́ kẹ́tàkùté fún yín ni pé sẹ́yìn lè gbọ́dọ̀ jáde Ọlọ́run agbára rí tọ́ kánú àlọ́gbọ̀n gbọ́dọ̀ kan bẹ̀ tá a bá sọ ká tó jáde gbogbo sàpátápátá agbára wọn ò gbé láti kọlu wọn tí sóògùn náà ọkọ̀ tó bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó o bá wí àlìjẹ̀nù tí ń bẹ nítòsí yóò wà máa rò káàkiri pé ẹ má sùn mọ́ o ẹ má sùn mọ́ o ó ti wí gbólóhùn nǹkan ẹni ọba súnmọ́ parí ni o Allahumma inni a'udhuka min an adilla aw udall aw adilla aw udall aw adlama aw udlam aw hajala aw yujhalu alayya kẹ́nà wí gbólóhùn ẹ lọ rí ẹ bọ̀ rí wọn bí gbá irun balẹ̀ kan dáa tí ó dọ̀ ọlọ́nà kò sóògùn kan tó fi dọ̀ ọlọ́nà tí ó sọ sí illa qadarullah àfi tọ́lọ́ máa kádà pé ó ṣẹlẹ̀ sí ọlá lótùkù tí ó ṣẹlẹ̀. ṣé gbólóhùn ó sì ti simple bá ń sọ ọmọ alámù tó lóhùn ọ̀sẹ̀ bọ́ tó bá dá nǹkan ní ìpọ̀lẹ̀ ló lè máa bọ̀ wọ́ gbólóhùn ló simple gbólóhùn tọ́lọ́ ń torí ẹ̀ dáhùn àmàlẹ́kà kan torí ẹ̀ pé àfi tó ọ̀bà wí lókù ọ̀hún tó ìgbàpọ̀ lọ́hùn bẹ nǹkan tọ́lọ́hùn simple Ọlọ́hun ní ìdíkọ̀ ẹsẹ̀ gbé orí èèyàn kó gbé sínú gbákọ̀ wá máa gbé káàkiri kò ní ìdíkọ̀ ẹsẹ̀ wà á máa wẹ̀ ní ọjà Ọlọ́hun ní fún punishment pé kọ́ ọ jáde lóru pẹ̀lú aṣọ funfun Ọlọ́hun kọ́ yẹn innama amruhu idha arada shay'an an yaqula lahu òun tiẹ̀ tó bá ti sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ ó sì sẹ́nu àfi tí ọ̀rọ̀ sọ̀rọ̀ tó tó wà náà ní ìdí pé dúró níbi ṣe Ọlọ́run jìnnà sí má ṣe Ọlọ́run àwọn kátà níbi kọ́ wa ẹ̀jẹ̀ á mọ̀ lọ́ọ̀bá mọ̀ lọ́ọ̀kọ̀ sí kátà tí máa ṣẹlẹ̀ ilá ayé sàhálà tó bá ṣẹlẹ̀ lọ́nà ọ̀nà ẹ̀bùrú ajáàbù ó ti wà ní ẹ̀sìn wa àìmọye èèyàn Ọlọ́run kádàrá káwa yìí ká túlẹ̀ wọ́n mú ọmọ kan wá wọ́n ní ó ti tó bí ọdún mélòó kan tọmọ ẹ ti ní problem bet bí oṣù mẹ́fà kò lè dìde níbi tó wà wọn á gbé wá gbáyàwó ilé mi lásán wọn láti bí ìwòrán ayé àmọ́ tí ń ṣe yóò kó làgbà ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ayé àti máa ka wíkẹ àtẹyẹ wọn kàn sọ pé ẹ ẹ ṣàgbéra mo ní ìwọ tí ọba ìwú ẹ̀dá tí Ọlọ́run bá dá sínú ara ọmọ tí bá ń dà láàmú ọ jáde ní ọ̀rọ̀ ayé tiẹ̀ o tọ́ba jáde nítawọn èèyàn pàṣẹ ọlá yọ pààyè rẹ̀ jẹ́wọ́ tí wọ́n ti máa ka wíkẹ́ àpé wọ́n bí ọlẹ́gbẹ̀ sọ́ jáde àbúrò jáde mọ́ ọ̀rọ̀ ayé rẹ̀ pàápàá jáde ni o
mo ṣe mẹ́nu lé kùsì tó wọ́n parí kùsì wa máa wá àwọn àyà kan tó le bíi májí tó ń bí ṣe náà máa ṣe tó sẹ́kọ̀ọ́ yẹ kí ẹ̀kọ́ mọ̀ta àwọn ọmọ sọ̀rọ̀ ìgbìmọ̀ sílẹ̀ ilé nígbà tí ẹ̀ ń ṣe wá sí fún ni. àwọn ìjà àti wa àwọn àyà kan bẹ tó gbé wá ń kà báyìí ara wọn máa gbóná ní tí wọn bá lè sọ̀rọ̀ àwọn jòná bó ṣe ògùn láká ayé lọ́ba di wọn mọ́lẹ̀ yóò jòná. èṣù láàdù wọn bí dáa ó ní ọ̀gá wọn mọ́lẹ̀ kò sí wọn mọ́lẹ̀ kan tó ju èṣù láàdù lọ tó wáyé pé òun gangan ló bá déwájú rẹ̀ káyọ̀ hàn kòrìṣì ìlọ̀gá gbogbo wọn Falak àti Nas ẹni ẹ̀ tó wá sọ pé ẹ̀sẹ̀ kéde kan tí a bá gbẹ́bọ sórí ta ẹ̀ka kòrìṣì òsì ní tí a gbé fún ní tí a torí ẹ̀ gbé fún ayé kan bàjẹ́ ẹni ó gbé gan tí kankan bá jẹ mọ́ ní òun náà ayé tẹ̀ ẹ̀dá tó bàjẹ́ ẹ̀bọ̀n ti di ìdàkudà wọn pé wọn gbọdọ̀ fojú kẹ́mọ̀ ẹ̀ fojú kú tó owó bá ń bẹ́ẹ̀ mú àmọ́ ẹ̀kọ́ ká kòrìṣì òsì ní agége gan tàbátí àdáná àmọ́ ké àwọn kan tábàkàn òwú láàgbé ìjà káfálà kàtínà àbílẹ̀ kọ̀ọ̀kan ọ̀dọ̀ kùrìsì o ó máa ń lè sílé òsàkà ń bẹ ìdínà lé ọlọ́rẹ̀ títí ẹ̀yìn lé ọlọ́rẹ̀ ni wọ́n wà ní fóònù báyìí tàbátí wọ́n lọ school primary school akífẹ́ wà mọ́ lọ gbogbo àwọn ọmọ náà wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́wọ̀n ìfẹ́ gbàgbé ẹ bá gbàgbé yóò dọ̀bà lẹ́kùn tó kọjá wọ́n bá sọ fún mi báyìí ẹja lọ bẹ̀ kátó ní ọ̀rọ̀ pọ̀ wọ́n sá ń dẹ́rù bá gbogbo ìwé kò sí kankan tí ó ṣe àwọn kátó débẹ̀ gbogbo àwọn adájọ́ sọ wọ́n ti sá padà wọ́n gbá ibẹ̀ kọjá wọ́n lè lè dọ́gbalẹ̀ kankan fún ọgbọ̀n sí kankan tó ṣe ṣe á rí ẹni tí ń wò mí ibẹ̀ jẹ́ kọ́mọ̀ kó mọ̀ kéwú mo èmi náà wò pé ó ní kẹ̀kẹ́ táwọn èèyàn rí ṣùgbọ́n èmi sọ pé mo ní tí ń fi rọ̀ òun náà ní kùrìsì yìí máa ń ké kùrìsì yìí Falak àti Nas wọn kọjá ń bèèrè náà rè lónìí wọn lẹ́yìn bá ti kọjá ń bẹ̀ka lọ́sẹ̀ kan tí èkó àwọn erémọdé ẹ̀rí irọ́ burúkú táwọn ẹlẹ́bọ̀ máa ń pa káàkiri àwọn oní íńtánẹ́ẹ̀tì wọ́n ń gbé àwọn fíìmù AI fíìmù ti wà ní ìsìn tẹ́ bá rí àwọn ìbò tó bá fẹ́ ṣe fíìmù ológun ẹrù amẹ̀ríkà ní ìjà ni náà bá fẹ́ ṣe fíìmù ológun báyìí wọ́n ní mú ọ̀pá kan lọ́sàn lọ́wọ́ báyìí wọ́n bá ti rà àwọn ológun àwọn kápẹ́ àwọn Yorùbá rí wọ́n lè gbé orí àwọn kan síbí wọ́n tún gbé orí màlúù kan síbí wọ́n tún gbé kẹ́kẹ́ wọ́n àdé gbogbo kẹ́bí ìwéèrè wọ́n ó dé wọ́n máa mẹ́ wọ́n tí a máa ṣe jákujàku àwọn ìbò yẹn àwọn kan tó fáìn àwọn lè wọ gold tó kọ́ fẹ́ ja ogun ìbò ó fáìn ogun wọn bí pọ̀pọ̀lọ́ wá ṣe rí bẹ́ẹ̀ ló ṣe kí ni láti kírètì ẹ̀ wọ́n ṣe jákujàku wọ́n lè gbé ọ̀fọ́n wọ́n gbé ọ̀fọ́n tó ti gbẹ wọ́n gbèsè ìjọba báyìí kí ni fún ṣe lédè ogun wọ́n lè ní alábàáwọn tó ti kú ó ti rùn tó ti fẹ́ ọ̀hún pa wọ́n lè ṣe ìjọba náà wọ́n gbọ́ báyìí àní dìdẹ̀rẹ́ kan báyìí tó lóun náà já fún mi ó gbé alábàáwọn sí ìgbàgbé àwọn ayẹta bẹ́ẹ̀ níjẹ́ táwọn DSS dé àti alábàáwọn àtọ́lógún àti gáwó kò sí àkàtọ́ yọjú wọ́n máa ta ẹ̀jẹ̀ káàkiri kò sábẹ́ ẹ̀rì kankan mọ́ èèyàn náà fẹ́ rí òun lè láti tẹ̀lé tí ọ̀bọ̀ lò ṣùgbọ́n pọ́nrẹ́ táwọn àlejò nù tí wọ́n máa ń ṣe àwọn idán ńláńlá tí wọ́n ní ní òun pípé torí wákàtí kan tí a bá pe ìrun tán kò sí ní gbogbo àdúgbò àfibi tí ohun ìrun ọba dé kò sí abáwọn kan tó ṣẹlẹ̀ ẹgbẹ́ dáadáa tó bá wù wọ́n kan adán o tá a bá pe ìrun tán náà tó mọ̀ wọ́n pè ní o tó bá pè tẹ́ wá pè dán yìí bí ọba ṣẹ kò tí ì sin irun mọ́lẹ̀ náà wọ́n ó jìnnà ní tó bá pè irun lásán láti ń bèèrè kùrì sí yìí èyí mo ti ṣe rí tí wọ́n bá ń pè lẹ́sẹ̀ tó máa ń pè lẹ́tọ́ tó ń sọ láì tí wọ́n yọ ẹyẹ wọ́n tó sọ ẹyẹ bí owó wọ́n tó sọ dé pẹ̀ ẹni wá sí ẹwà máa kékù sí o tara ké ní kíké tí etí rẹ̀ ọgbọ̀ kò nídìí kí ó lu máìkì etí rẹ̀ kọ gbọ̀ ìtumọ̀ pé tí rẹ̀ gbọ́ ni pé ohun yẹn ti wà ní afẹ́rẹ́ tí ẹlẹ́bọn bá wà ní ọ̀kan títì yìí lọ́wọ́ ń ké níbi idẹ́ tí ń pa nǹkan níṣẹ́ wọn àbí làkúṣẹ́ tó bá jẹ́ pé ọba tó ń ṣiṣẹ́ súnmọ́ bẹ̀ kò tí ì sí irú mọ̀lẹ̀ náà kò sí oògùn náà tí ó ṣiṣẹ́ ń wájú àyàfi kápẹ́ wọ gangan ìdọ̀tí ń bẹ lára rẹ̀ wọ́n gan ti dọ̀tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mú nǹkan mìíràn. mo bá gómìnà kan ṣọ̀rẹ́ ọdún 5 kó tó di gómìnà àtọdún 8 tó fi ṣe gómìnà gbogbo oògùn tó ní kò ṣe ni kò ṣe
ẹgbẹ̀jì sí làwọn gómìnà táwọn ti débẹ̀ bí wọn ò jẹ́ gbẹ̀jì wọ́n sì wá àwọn tí wọ́n bá wọn sí kíni tí wọ́n bá wọn sí àti ẹni tí wọ́n bá ṣe o àtòun kò sẹ́bọ̀ kankan kò sí ògbó kankan lónìí kò tí sí gómìnà tó rí ìjọba ṣètò mùsùlùmí pọ́nbélé tọ́rọ̀ bá di ọ̀rọ̀ pé kiri àwa tá a máa lọ sí rúkìá àforí àjòkó àmì ẹ̀kẹta ká àwọn àyà kùrán àwọn àyà kùrán àbí báyà àwọn ọ̀rọ̀ míì táwọn ẹbí kọ́ wa láàkè sí la ọ̀tán ìbílé ayé náà lájọ ń gbé àwọn kan sóògùn àwọn kan wà pẹ̀lú ọlọ́run ìyára sọ fún mi pé ẹni tó wà pẹ̀lú oògùn ní ọ̀jẹ̀ ẹja kú mbẹ ẹmí Ìlọrin gẹ́gẹ́ fúnra rẹ̀ àfáà Ìlọrin mùsùlùmí Ìlọrin gbogbo wọn kankan náà jọ ní wà àtàwárá ilẹ̀ káàró òjìrì mùsùlùmí ọmọ ìyá wa ni wọ́n adó tí wọ́n wà pẹ̀lú wọn ní ìdíkẹ́rẹ́ kan ó tá ní ọmọ àlè náà wọn ní ìdíkẹ́rẹ́ kan ó sígun láti ilẹ̀ Yorùbá kó lóun lọ rí gbà lọrin máa bọ̀ wá wò ná tọ́ba lè dára wò mú wọn náà kan sọ pé àwọn Ọ̀yọ́ ẹ̀míà Ìlọrin kò ń bẹ àwọn àfi ọba Yorùbá jẹ gbogbo Yorùbá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ni ẹ tájọ́ mú ń lẹ̀ àwọn yọ ẹ̀míà àbẹ̀kọ ẹ̀míà náà lẹ́míà àtàgbà ìmáàmù wọn ni ìmáàmù mùsùlùmí ibẹ̀ ni Ọlọ́run tó ayé alábòsí ojú yìí tó wá jà gbogbo Yorùbá tí ń bẹ́ẹ̀ lọ́rin tí wọ́n jẹ́ mùsùlùmí àti Fúlàní àtàwùsá wọn àmọ́ yàtọ̀ láàrin ara wọn ẹ̀yin tí ẹ̀ máa ń parọ́ ohun tẹ́lẹ̀ pé àwọn Fúlàní kan yóò yẹra wọn jẹ́ kẹta wọ́n jọ ń gbé gbèsè ayé àlàáfíà ẹ̀ mọ iye ọdún tí wọ́n ti jọ ń gbé gbèsè ayé àlàáfíà kẹ́yìn wá dé nìsá ni wọ́n yẹ Yorùbá jẹ ìbá rí ìwé ni wọ́n yàn jẹ àti Yorùbá o àti Fúlàní o àti Núpé o àti gbá o àti ẹgbẹ́ nílọrin ọmọ ìyá kan náà jọ ni wọ́n fààyè gba rọ́bìsì lẹ́yìn wọn sọ nísàlẹ̀ bí ọ̀tẹ̀ Ìlọrin náà wọ́n ń ṣe o tẹ́bí lọ rọ́ọ̀lù wáyà transformer ọlọ́pàá wa mú ọ olóòlè tẹ̀lé ọlọ́pàá sóòrò bó ti parí ni wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní kéèsì ẹ ó di dọ́bù ni kóòtù ó fún ọlọ́pàá ní ọ̀dà pé kó wá mú ọ ọwá ní ọ̀dẹ̀ ká sọ pé ká máa lọ fọ́n máa mú ọ ọmọ pọ́ dẹ̀ lẹ́nu tó sọ bẹ́ẹ̀ dídẹ̀rìn àwọn èèyàn tí ń ṣe inú tó kéré o ìrù ẹ̀sìn yín láàrin wákàtí kan péré wá di ìrù ọ̀fán ẹ̀yin ọ̀mú nígbàdá ẹ̀tí ẹ̀ ní kankan lórí ṣé ìwé ẹsẹ̀ wọ́n ti dá àmọ̀tẹ̀kùn lẹ̀ odidi àmọ̀tẹ̀kùn ìrùlẹ̀ ìwà lọ dálẹ̀ àwọn ẹgbẹ́ ìwọ̀n bẹ̀rẹ̀ láàkẹ́ inú táwọn ìbò bá fẹ́ dà kan lẹ̀ wọ́n sọ pé intelligent zone kìíní kan intelligence agency CIA wọ́n kó kọ́mpútà jọ wọ́n kó àwọn ọ̀jọ̀gbọ́n àwọn professors wọ́n ṣe research wọ́n ṣe bọ́ǹbù wọ́n ṣe atomic bomb tó lè pa odidi country kan rẹ́ wọ́n ṣe gbogbo rẹ̀ ẹ̀yin wá lọ dá ìwé ẹ̀sìn lẹ̀ ẹ̀ wá ń gapá àwọn ilé fúlàní káàkiri inú igbó àwọn ní bá ń dé tilẹ̀ ńlé. a ti sọ fún yín pé ẹ̀fì against Islam ní ṣé ọlọ́run tí ń láti rí nìyí. fatiwa rèé kí gbogbo wọn gbọ́ irú ẹ̀sìn àràmù ni fún ẹni mùsùlùmí kọjọ́ rẹ̀ nítorí ọ̀rọ̀ náà tó sọ pé innama waliyukumullah ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ máa bá sílẹ̀ tó bá mọ Allah wa rasuluhu tó mọ Muhammad walladhina amanu àwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí alladhina yuqimuna as-salata àwọn tí wọ́n ń kírun wa yutuna az-zakata tó ń yọ sàká wa hum raki'un tó bá ti di lóru wọ́n tún yàn náà fìlà. wa man yatawalla Allaha wa rasulahu ẹni tó bá jẹ́ pé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ walladhina amanu àtàwọn tó gbọ́ Ọlọ́run gbọ́ lọ mú lọ́jọ́ ìwọ̀n ìdápẹ́nu wà láwù ní ìfẹ́ àti ìtẹ̀láṣẹ ẹ gbọ́dọ̀ tẹ̀lé organisation kan tí kèfèrí bá dálẹ̀ tí ìbá yín kírun ẹ gbọ́dọ̀ jọ ìrìn gbogbo ẹni tẹ́ wà nú ẹ̀rù ẹ̀sìn tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá kú ń bẹ́ kèfèrí nìyí tẹ́ ẹ bá jẹ́ lè máa mú ìwọ ní fún wọn mùsùlùmí kó kírun lẹ́yìn ọ̀gá ayé ìṣe mùsùlùmí náà kọ́ lọ́ sọ kọ́ lọ pé àwọn ẹgbẹ́ rẹ̀ tó ìjọ kírun wọn jọ máa ṣe bí ṣe máa rí nu nígbà bá sa mùsùlùmí jọ tán tẹ́ fi sagbára ẹ wà tó wá máa gbógun ti mùsùlùmí àwọn mùsùlùmí wo gan ní bẹ lẹ́yìn yín tí ò kìlọ̀ fún yín ẹ̀kọ́ mélòó lẹ́ni ṣé tíru yín bá gbọ́rọ̀ sí lẹ́yà lẹ́nu ó yẹ kẹ́ ẹ lọ bá ọlọ́pàá pé kọ́ máa mú ẹni tí pọ́ọ̀tù sọ púpọ̀ ọlọ́pàá lọ mú àti wọn ará àwọn òpònú kan tó ń dìfẹ́ǹdì yín pọ́ọ̀tù sọ pé kí ọlọ́pàá lọ mú yẹn ṣé àrùn nígbà àwọn òrí mú ti tábẹ̀ ni kéèsì ti di méjì ní ẹyọkan ní kéèsì ẹ̀rẹ́ tẹ́lẹ̀ wá kọ́ wá jẹ́jọ́ nílọrin àwọn kan ní wọ́n ti rá lè pe ará Ìbàdàn lọ sí Ìlọrin ẹ dákun ṣé ará Ìlọrin kó bú
òun ará Ìlọrin sì ó fẹjọ́ sùn ọlọ́pàá àti pé sọ̀rọ̀ bí ọlọ́pàá yàtọ̀ Nàìjíríà ni tí ọba ṣe yẹn wọ́n á fọ ẹjọ́ sùn níbí níwòǹbí ìwọ sì wà ní Kaduna ẹ̀gbọ́n mi ọlọ́pàá ò lọ mú Kaduna tàbí ọlọ́pàá sọ pé kí ọlọ́pàá Kaduna kó bóun mú ọ wá fáwọn ọlọ́pàá kan náà lání wọ́n lè tún ẹ̀ sí state by state court order ní kí n tó ṣe pé ọlọ́pàá fẹ́ investigate lásán wọ́n lọ gba court order ọwọ́ ayára oko lórí ọ̀nà ọ̀dọ́ ọlọ́pàá lọ́rọ̀ pé ọ̀gbọ́dọ̀ lọ ara tá a wí nù àwọn ọ̀gá tó pé àtiwé wọn ò mọ̀ àtìlú kò yé wọn ọ̀rọ̀ ẹ̀sìn kò yé wọn wọn ìbá wa kírun ìbá àtẹ́bárí tí wọ́n ti ń sọ̀rọ̀ láti pé wọ́n gbọ́ àwọn tó pé Ọlọ́run gangan máa fi ọ̀rọ̀ ẹ̀gọ́ ó fi sí ẹlẹ́nu wọ́n wá ń tò lẹ́yìn wọn tí wọ́n náà gbọ́ ni a ní ìdìrò ẹkùn nílẹ̀ káàrọ̀ òjìrì àdẹ́kẹ́ wọn gbọ́ dáadáa èyíkéyìí olóṣèlú tó bá wẹ́kọ̀ọ̀mù wọn a lè dìbò fún pátì kí pátì tó bá dìbò tó mùsùlùmí dandan ní fún yín ẹ jẹ́ wọ́n yé wọn dáadáa yìí pé any election tí wọ́n bá tí any party tó bá sọ pé òun support ìlú ẹkùn a lè dìbò fún pátì wọn ẹni bá dìbò fún yín ọ̀sẹ̀ Ọlọ́run ọ̀sẹ̀ ànábì rẹ̀ àfẹ́ bọ́ọ̀lù ẹkùn ní gbèrègbèrè wa any Islamic program ẹ gbọ́dọ̀ pé ìlú ẹkùn sí tẹ́ bá ti pè sí ẹ ti ṣe Ọlọ́run àtànábì rẹ̀ ẹ lọ tún ìwé ẹkùn yẹn ká báyà kí ẹ lọ wá ìlú erin kó lè àtúnjẹ kó lè jẹ ojú àwọn ọdẹ ẹka pẹ̀lú ayé lọ́dẹ ẹ lọ disturb ọlọ́pàá kí tán o ẹ lọ lọ́hùn múra oníkéèsì pẹ̀lú mi náà tó rọ pẹ̀lú ní jìbìtì àti olúwo wọn ó sì kéèsì tèmi lọ́tọ̀ ni yóò sì ní agbára òtòkòtò tó ṣeun owó mi náà owó onífọwọ́ àná lórí wọ́n máa ń gbọ́ bí kan mi kò sẹ́ni kankan tó lè dìfẹ́ǹdì ẹ̀gọ́ àfẹ̀gọ́ náà ìwọ́n tó jáde lọ́tọ̀ náà dìfẹ́ǹdì ìwọ́n náà gbọ́ ṣùgbọ́n dáadáa láyé rẹ̀ tí ọba tó ta sí nǹkan kan tó bá jẹ mọ́ ti mùsùlùmí ibi tó ọba ti wà náà ó ti nà bẹ́ẹ̀ náà la fi ọlọ́pàá mú ẹnìkan ló ń pe ọlọ́pàá ní wòǹbí ọlọ́pàá náà wá gbé kínní lé alọ́ ọmọ tá a rán ọmọ tá a rán ó ní wá bí àláyà rẹ̀ dáa kọ́ ọmọ àbọ̀ ọjà kò ní fóònù ẹ̀yin bẹ́ẹ̀ yàrá àbàlẹ̀ ló lè máa halẹ̀ mọ́ ọkọ̀ gbọ́dọ̀ halẹ̀ mọ́ irú màálù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gan gbọ́dọ̀ ládó ń bèèrè àwọn ìrìnsẹ̀ àwọn náà ní security wa mùsùlùmí ò ní bùkátà ilẹ̀ Yorùbá ò ní bùkátà sí àmọ́ orí payín àmọ́ ìtumọ̀ kéèkó onítùmọ̀ kan tí ìbá kan ṣe pé ẹ̀ ń polówó lórí social media ẹ̀ ń dalẹ̀ orí ìdáwọ̀ fúnra ilẹ̀ ẹ̀mọ́ lé káàkiri ẹnu bábá ní ìtìgidi tó mú bàgidi lọ ìjọ ìlànà pé ẹsẹ̀ gúdù gbogbo ọ̀tá ìwú ooru gbogbo ǹtẹ́ káàkiri ní tí àwọn míì náà àwọn ọdẹ àdúgbò àwọn ọdẹ kéékèèké náà àwọn náà lè irú ǹtẹ́ ìṣe náà lè ṣe bandit gidi kankan àdídì fún bandit ọlọ́pàá ti tó à wọ́n adúrú security tó wà ọlọ́pàá wà mobile police wà sọ́jà wà navy wà ìgbà wà ń tún wá lọ dá àmọ̀tẹ́kùn gangan lẹ̀ wọ́n wá lọ èrò ń bẹ́ ṣé ìrù lọ́rẹ́ pé tó mọ̀ pé tiẹ̀ ẹ gbọ́dọ̀ rẹ́jísítà rẹ̀ bá wá sí rẹ́jísítà rẹ̀ bí rẹ̀ sí rẹ́jísítà rẹ̀ ẹ máa gbọ́ ẹjẹ́ kílà kí n sàfún bàbá wa president Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu sẹ́yìn kọ́ máa tẹnu mọ́ kọ́ ọmọ kankan gbà Tinubu tóbi kọjá kọ́mọ̀ pé kankan bẹ̀rẹ̀ gbèrú ẹ sí o Tinubu rẹ pé àwọn sọ́jà ti ń sọ sọ́jà àgbáyé ni tí gbogbo àgbáyé train ọlọ́pàá ti ń sọ gbogbo rẹ̀ ti ń sọ olórí gbogbo ọlọ́pàá ti ń bẹ ní gbogbo olúwa kò nídìí ìgbọ́ ẹ̀sìn kódà kò nídìí àmọ̀tẹ́kùn Tinubu àmọ̀tẹ́kùn odidi gan tó jẹ́ pé ìlú rẹ̀ lásán làwọn yìí jẹ Tinubu ò ní ìdí wọn àwọn sọ pé Tinubu gan mọ̀ sí òun lọ́rọ̀ àwọn Tinubu ọ̀ràn wọn o Tinubu ọ̀ràn wọn o ẹni tí ọba wa sọ pé òun ọ̀ràn wọn tẹ́ bá bí ó tọ̀ ń da akọ́sọ́ jáde mo fi Ọlọ́run búra sí i nítorí tó tọ̀ ń bá ti ṣe tó bá ti sọ tó bá lówó kò tó lówó mọ́ tó bá jẹ́ bí olóṣèlú ni kò síbi kankan tí ó lọ mọ́ wọ́n gbàgbé ìlú òṣèlú ni èyí tí ó ṣe ká ìlú òṣèlú lè jẹ́ ti bá a sọ pé ó ṣe kọjá ilé ẹgbẹ́ òṣèlú kan tó wá ṣẹlẹ̀ kò tó gbé mọ́ ẹni tó bá rò bó wọn lòlù ẹ̀sùn èrò kínápò rẹ sí sinmi àbí ẹkùn òun ó lò fún anything politics àbí nǹkan míì ẹ lọ jáwọ́ ń bẹ ìyẹn ti wọgbó ọlọgbérí sí Islam àwọn èèyàn nínú wọn sì ṣe no tí àwọn èèyàn sì ṣe no tàbátí àdá láàkì fún yín táwọn ti parí ìmọ̀tán nísìnyí láàkì táwọn àdá òun ló lé Yorùbá ní sàn àkọ́kọ́ lọ orí yìí kò tiẹ̀ gba tàbátí àdá gan because àwọn olùtí ẹ̀ tí sọ̀rọ̀ gan táwọn èèyàn gan ti gíní tẹ́tí ṣe no sí àwọn òjògbọ́n ní sọ̀rọ̀ ẹ̀ máa pẹ́ gòun ní ẹ ti gòjò tẹ́ bá sọ fún lọ́yà yìí kò ní jẹ́ kẹ́ ẹ jáde lọ bí tẹ́ lọ
ọlọ́pàá ọ̀fẹ́ mú yẹn àní mọ́tò gọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá yẹn wọ́n lo mọ́tò tí ó ní nọ́mbà ṣé kí wọ́n á ní nọ́mbà ni kẹ́lẹ́ máa júwe rẹ̀ wọ́n ní wọ́n wọ́sọ ìgbésí lọ àìmọye àwọn ọlọ́pàá tá a máa pàdé lójú ọ̀nà tí wọ́n ní wọ́sọ ọkàn. ìkejì tí wọ́n lọ gbogbo fídíò tí dèdèrè tí wọ́n fẹ́ mú gbogbo fídíò tó ṣe ó fi hẹ́ẹ̀pù ọlọ́pàá tó lè bá lo ìgbésẹ̀ ẹni wọ́n ní wọ́n ti mọ̀ pé wọ́n ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tó wá sọ fún olóyè kan gbẹ̀yìn kìnní kan ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ múra resist arrest kọ́ta kò fi nǹkan tó pé ọmọ tó rí nígbà àkọ́kọ́ tó lọ ó tún padà lọ́bẹ̀ tó bá padà wà débẹ̀ tó bá parí ẹ̀ tán wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kíláàsì tàwa tìjà ó gbóná bí kíni bí nǹkan mi òṣèlú tó lè gbọ̀ ọ̀lẹ́ ẹ má gbọ̀ ọ̀lẹ́ ọ̀nà wọ̀ gbogbo ṣe gómìnà yọ tẹ̀ látòrí gómìnà rẹ̀ ni òṣèlú tó lè gbọ̀ ọ̀lẹ́ ẹ rí pé àwọn lọ sí ààfin Olúbàdàn ìta wọn ti dó bàbá kan gbọ́dọ̀ yọjú sẹ́ ìnáwó wọn sì bàbá máa wọn sì àná àmàrà ẹ̀gún ẹni bá yọjú wá sáwọn ẹsẹ rí ẹ̀yẹ̀ gírí kọ́ yọjú sẹ́ tẹ bá ti fẹ́ rí ẹnìkan tí ó yọjú sẹ́ tí ó nífẹ̀ẹ́ mọ̀ ẹ́ ti pé òun tàn tẹ bá chẹ́ẹ̀kì bí rẹ̀ kúrò rẹ̀ dáàbò díẹ̀ tàbí kọ́ ẹ pé ọ̀tẹ̀ tó ní sí Islam ló burú ẹgbẹ́ ló burú tó fi wá fi kẹ́límà kan sọ̀pọ̀tì wọn ẹ̀rẹ̀ rí táwọn yóò kó fún ní tó ṣe mu kò bófin mu kò bá láàka ìmọ̀ ẹ̀ tó wá ń pe ọlọ́pàá ní bandit ẹ̀gàn ẹ̀ tó wá fi béèjì yín gbé ẹ̀bọ̀ náà o ẹ fẹ́ resist gini ẹ̀ tó ní dáràn kún ọ̀ràn ọ̀nà tẹ́lẹ̀ dámẹ̀ wọn mọ́ kàó tó méje ń àmú bẹ̀rẹ̀ lọ́wọ́ àlẹ́ wọn láwọn òrìwé ẹ̀rì àwọn òrìwé kéèyàn gọ́ sófin báwọn kọ́gbọ̀n báyìí rí ẹ̀yà ń dọ́gbọ́n lọ ọjọ́ tètè lọ fara rẹ̀ lẹ́nu lọ́rin kí àwọn olè mọ́ wọn tó bá sì parí tán kó sọ fún pé ó ti parí o ọ̀rọ̀ àánú tún ọgbẹ́ tó wá rọ̀rọ̀ bíkà